Africa Content TV. Please move your cameras now. The service is starting. The service is starting. Yes. Move your camera. The bishops are coming. Move your camera. Hello. Leave this out. Move. Yeah. The procession. Okay, the procession. Inú gbogbo èèyàn tí ẹ bá lọ ṣe ìkọsílẹ̀ rẹ̀ ní ìlú Ọ̀yọ́ lónìí pé nígbà tí wọ́n kọ́ tí ìjọba kéde orúkọ yín kábíyèsí àwọn èèyàn tí ara wọn ti gbẹ̀kọ́ wọn ti retí nígbà wọn kéde orúkọ yín ìlú ta fún ibi ayọ̀ torí pé a mọ̀ yí pé ẹni Ọlọ́run fẹ́ lọ́rùn yìí. Gbogbo àdúrà fún yín àti olórí lórúkọ Jésù Kristi wípé Ọlọ́run ayé àti ọ̀run ló tì yín lẹ́yìn. Ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ Dábídì nígbà tí Ísírẹ́lì fẹ́ fún bá jẹ. Ọmọkùnrin mẹ́jọ bàbá ẹ̀ bí. Àwọn afọbajẹ
ẹni tí Samuel jẹ́ olórí wọn kò ronú rẹ̀ kan rárá. Ọlọ́run lọ yẹn nìkan lọ́ba lọ sí ìdílé Jésè kọ́ lọ yẹn nìkan lọ́ba bẹ́ẹ̀. Ó sì ní Jésè kó gbogbo àwọn ọmọ ẹ̀ jáde. Ó sì kó gbogbo àwọn ọmọ jáde. Ìjẹ́ ìmọ̀ pé kò kó Dáfídì mọ́ wọn. Nítorí pé ó fojú rénà rẹ̀. Wípé bàbá wa ní ká wá ẹni tọ́lẹ́ni lẹ́yìn àfi ọmọ fún bí ìtàkùn kékọ́. Torí náà kò tiẹ̀ ká Dáfídì kọ ọmọ tó lè joyè. Ṣùgbọ́n ẹni téèyàn ò kà fún ìlọ́lọ́ka. Ọlọ́run yìí ti di àgbà gbégbà mí. A lọ sẹ́yìn. Ọmọ tí wọn ò wá mú jáde ẹ̀mí mímọ́ wá gbà. Torí Ọlọ́run ní ìjọba ní ìrìn ènìyàn. God rules in the affairs of men. Kò sí ẹni tó ń jẹ́ èmi lẹ́yìn Ọlọ́run Olódùmarè. Ẹ̀mí náà sọ̀rọ̀ jáde onísáfẹ́rì òfìsẹ́ ilé ọlọ́wọ́ òṣèlú ṣiṣẹ́. Gbogbo àwọn tó orí tí ń ta fún yìí láyé àwọn kọ́mìtì. Èèpẹ̀ lásán ni kò sí ìtumọ̀ ìyàn bẹ́ẹ̀. Sáfẹ́rì wá wo dábì ẹni Jésè pé ṣé gbogbo ọmọ rẹ̀ ní òun lọ́mọ mímu lórí àwọn ètò ìgbéjáde ìgbọ̀nsẹ̀ ni Ọlọ́run yàn bẹ́ẹ̀. Hallelujah. Èèyàn máa ṣàṣìṣe Ọlọ́run yìí ṣàṣìṣe. Nítorí náà ìjáwé olúborí yíyí àtẹ́yọ Ọlọ́run ní àyè kìí ṣe fẹ́ ìfi Ọlọ́run. Mo sì gbàdúrà pé àtìlẹ́yìn má jòjú ó ti ní ìwà pẹ̀lú yìí. Ara rẹ̀ lẹ́yìn lóko yóò lásìkò ní ìdàgbàsókè ọwọ́. Gbogbo ọmọ àgbà àti gbogbo ẹni tí ń gbèrú ní àkókò ẹ̀rì tí yí ṣe. Ògo ni fọ́nà lókè ọ̀rọ̀. Lókè bíṣọ̀bù àgbà fún ìjọ Anglican ní Ọ̀yọ́. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Bishop Ọdúntàn, God bless you. Olúwa túbọ̀ máa lò ní fún ògo rẹ̀. Mo kí gbogbo àwọn bíṣọ̀bù sì kí ẹ̀yin alákòóso tẹ̀sí ètò yìí. Orí ọ̀fẹ́ orí gbà lórí gbogbo ẹni tẹ̀sí ètò kò sẹ́ni tí wàá sóòtù lẹ́nu ẹ̀ lórí. Ṣùgbọ́n ẹ̀kàn fún mi ní àǹfààní lásán ni. Mo gbàdúrà pé Olúwa máa yẹ yín sí. Ẹ ní sí àwọn èèyàn ọlọ́pàá dáadáa. Ohun tó jẹ́ orí ọ̀rọ̀ mi fún ìwàásù péré títí wọ́n wà yìí ó ní jíjọba lórí àwọn ọmọ Ọ̀yọ́ àti ìran Yorùbá láti mú ìlú yìí padà sí ipò rẹ̀. Jíjọba lórí ìlú Ọ̀yọ́ àti ìran Yorùbá láti mú ìlú yìí padà sí ipò rẹ̀. Ìlú tó lókìkí tí ó kìkì rẹ̀ wọnú ìtàn àgbáyé lọ kò ní ìbọ̀ lọ. Ready to lead Ọ̀yọ́ people and Yorùbá raised into prominence again by divine providence. Ẹ jẹ́ ká gbàdúrà. Olúwa, ìṣísílẹ̀ ọ̀rọ̀ rẹ ló fúnni ní ọgbọ́n àti òye. Lórúkọ Jésù, ìmọ́lẹ̀ tó wà nínú ọ̀rọ̀ náà, Olúwa jẹ́ kó má ṣe ọ̀tá wa. Má jẹ́ kí a fi ọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ rẹ̀. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ṣe wá lórí. Lórúkọ Jésù Olúwa wa. Kí ni àwọn iṣẹ́ wàá bí pín sí oríṣi méjì? Iṣẹ́ fún kábíyèsí àti iṣẹ́ fún gbogbo wa. Kí ni àwọn iṣẹ́ tọ́lọ́run gbélé yín lọ́wọ́ láti ṣe? Iṣẹ́ àkọ́kọ́ ni wípé ẹni láti ṣe tán láti mú kí ìlú Ọ̀yọ́ ó dá Jọ́dánì rẹ̀ kọjá sí ilẹ̀ ìlérí. Ilẹ̀ ìlérí wà fọ́jọ́ ìtí òtí ilé o.
ìlú yìí ní ilẹ̀ ìlérí tó ń lọ. Kó wá ṣe pé ìlú òde tọ́ ní ìlú òde tọ́ ní aṣọ ìlú aṣọ ìyẹn tó wá pàdé ní ayé òde ìyàwó rẹ̀. Àgbẹ̀ ìpàlẹ́ àlàáfíà ilé ìlú ẹ̀kú fi sórí àti ẹ̀yìn àti olùdókòwò àti owó ìbílẹ̀ àti ẹbí gbogbo àwọn tó ń yí ìjọba lọ́wọ́ Jésù Kristi àánú ọ̀la. Tìyẹ́ ìwà láàyè tí wàá fi lè sí. Àfihàn ṣe abẹ́ àgbo. Àfihàn ṣe abẹ́ àgbo. Àfihàn ṣe abẹ́ olóore. Àfihàn ṣe ìṣẹ́. Olúwa ọba tí ń jẹ́ ìrìn ní ìṣẹ̀lẹ̀ rẹ̀. Kí Olúwa tó ìṣètò yìí. Kí Olúwa tó gba yín lọ. Kí Olúwa ó ṣe ìrànlọ́wọ́ ẹ̀sìn yára. Olúwa ó fẹ́ gba ara yín. Olúwa ó fẹ́ gba ọ̀pá yín. Olúwa ó fẹ́ gba àbúrà yín. Kí ìgbìmọ̀ ọlọ́run náà lè ti bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Kí Olúwa ó gba yín yẹ lọ́dún àti títí láéláé. Manitoba Hydro Company of Winnipeg, Canada. Wọ́n kì í ṣe ọba tuẹ́tuẹ́, bí o ṣe ọba fìfìlẹ́, bí o ṣe ọba tí ìmọ̀lẹ́ ọba tó ṣe é lórí ẹ̀dọ̀ mú fún gbogbo ìyẹn Yorùbá. Ló fi tọ̀wọ̀tọ̀wọ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ àti gbogbo ìyẹn Yorùbá àti gbogbo ìyẹn Yorùbá. Mo fi kí kábíyèsí ló ṣe é fi ìrọ̀lẹ́ lérò ìdìbò nínú ọ̀la ńlá wọn láti fa bọ̀wọ̀ síwájú ní ìtòkẹ́ ṣùgbọ́n irú bàbá yèlé gbẹgbẹ bí wọ́n bá ẹsẹ̀ kábíyèsí fúnra àfin ẹ̀dùn náà ṣe kábíyèsí fúnra àfin gbogbo àwọn tí wọ́n bá wọ̀ jẹ́ fún.
Kábíyèsí o. Alámòjútó tí wọ́n jẹ́ kí ọdún yìí ṣeṣe náà àti gbogbo àwọn tó gbárùkù ti ilé títí ìgbàgbé tí ó ṣẹlẹ̀ ní àná ìfọwọ́ níbi bàbá wa bishop ayọ̀ lálẹ́gbẹ̀ẹ́ Honorable Stephen, mo kí gbogbo àwọn orí adé tó wà ní àwọn tàbí jẹ́ ọmọ bàbá àti yẹn náà ọwọ́ adé ìwé ìlú pátá ní ìlú méjìlá. Tí èèyàn bá mọ ẹ̀ṣẹ̀ nínú ilé yìí, èrò pé ẹ̀ṣẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀. Tí ẹ bá béèrè lọ́wọ́ mi ní ìwọ̀nba bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn, lè ṣe ohun tí ẹ̀mí èrò tó bí a pé mo lè díje fún ìwọ̀nba Aláàfin. Ń sọ fún yín pé kò sí nǹkan tí jẹ́ bẹ́ẹ̀. Wọ́n mo dúpẹ́ lọ́dọ̀ yìí ní ọlọ́run kà wáyé. Wá fi rọ gbogbo àwọn tí a lè dúró náà. Mo bẹ̀ wọ́n lórúkọ ọlọ́run ọba ní àjọṣe wa ni. Ó ti ṣe pé owó ènìyàn gíga ènìyàn yóò dúró, ṣùgbọ́n ènìyàn náà ní ìrànlọ́wọ́. Àdúgbò tiwa, mo sì wá fífi ń dá gbogbo wa náà lójú gbogbo àwọn akẹ́kọ̀ọ́ àjọ ìlú yìí náà pé
ní kọ etí kú sí ọ̀rọ̀ yìí. Àìfẹ́ tó gbé pé àjọ ní àsìkò lọ́mọ kò ṣe pé fún àǹfààní tèmi gẹ́gẹ́ bí alára ni bí kò ṣe pé fún àǹfààní ti ìlú Ọ̀yọ́. Gbogbo wa ibi tí bàbá ti ń ta ìlú Ọ̀yọ́ lẹ́sẹ̀. Ibẹ̀ yìí lórúkọ Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká fọwọ́ wọ́nú ká kàn sí ìlú. Ẹ jẹ́ ká gbé ìlú Ọ̀yọ́ lárugẹ. Gbogbo àwọn tó bá wá láti ìlú òkèèrè tí wọ́n kò ṣe tó jẹ́ pé wọ́n wá láti ìlú Canada, England, Australia, Cuba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọmọ ojú tí gbogbo wọn fi kà lóyọ̀. Mo bẹ̀ yín ní orúkọ Ọlọ́run ọba. Ẹ jẹ́ ká gbé ìlú Ọ̀yọ́ lárugẹ. Mo ní àgbájọ ọwọ́ la fún sọ̀yà. Ọlọ́pàá ọ̀rẹ́ òdòdó yìí. Ní pàápàá jùlọ, mo fẹ́ kí ẹ bá mi rántí ẹni bí ẹni ìbí ọlọ́lá jùlọ gómìnà wa mo fi ọ̀pọ̀ dárúkọ lọ́wọ́ Ṣèyí Mákindé. Mo mọ ipa tó ń kó nínú tiẹ̀ mọ̀ ọ́n tẹ́lẹ̀. Oríṣiríṣi ọ̀rọ̀ náà ló ti lọ báyìí pé ní àwọn ọmọ gómìnà ilé Ọlọ́run ilé ìjọsìn náà. Mo fi ìṣẹ̀dá mi mo fi sọ fún yín pé lórí ilẹ̀ tí máa wọ̀ yìí ni gómìnà rẹ̀ tẹ́lẹ̀. Àkọ́kọ́ tí mo máa bá nílò sọ̀rọ̀ ní January 12 ó jẹ́ ọjọ́ ìsinmi Sunday. Àwọn náà ní olórí mo máa ń wọ lórí amóhùnmáwòrán ní òbí wọlé tẹ́lẹ̀. Wọ́n Ọlọ́run lòdò láì ṣe pé bóyá pé àwọn tí Ọlọ́run fẹ́ lò fún ìlú Ọ̀yọ́ láti fún ìgbéga ìlú Ọ̀yọ́. Mi ò gbé kí a tiẹ̀ wá bí ilé yìí Ọlọ́run ọ̀la ti wọn. Mo fẹ́ ká máa bá wa gba àdúrà yìí fún wọn ní àárọ̀, ọ̀sán àti alẹ́. Ẹ má jẹ́ kí n parọ́ fún yín. Àti jẹ́ olórí kò ṣe kan tó rọrùn. Gbogbo àwọn pásítọ̀ náà tí a wà nílé ìjọsìn ìdúpẹ́ lọ́wọ́ nínú iná fún gbogbo àrọ́pà àti gbogbo ẹ̀ṣẹ̀ tó ń bá àwọn ìjọ yìí sọ. Ṣùgbọ́n wọ́n ní ìjọba tí mo wá fẹ́ tẹ̀lé fún ní ìlú Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá tí wọ́n yà wá ẹ̀sìn mẹ́ta ni. Ẹ̀sìn ìgbàgbọ́, ẹ̀sìn Mùsùlùmí, ẹ̀sìn àbáláyé. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan, Mùsùlùmí wà nínú fámìlì mi, onígbàgbọ́ wà níbẹ̀, àwọn ẹlẹ́sìn àgbáyé àwọn náà wà níbẹ̀. Èmi ò lè torí pé bóyá torí pé ẹ̀sìn náà bí máa ta àwọn ìyá bàbá àti tèmi mu. Mo bẹ̀ yín orúkọ Ọlọ́run bá ẹ̀yin adarí ìjọ. Ẹ̀yin náà wà lára àwọn tí ọ̀nà gbé agbára lé lọ́wọ́. Ọ̀rọ̀ kò bá kò gbé. Ọ̀rọ̀ tí yóò da omi àlàáfíà lú Ọ̀yọ́. Mo bẹ̀ yín ní
orúkọ ọlọ́run ọba àwọn òfẹ́ràn òkú bẹ́ẹ̀ ní ìlú Ọ̀yọ́. Ìlọsíwájú ìlú Ọ̀yọ́ la fẹ́ kí a lọ sowọ́pọ̀ ká lọ gbé ìlú Ọ̀yọ́ lárugẹ. Wọ́n ní àwọn mẹ́ta ìjọba kábíyèsí o. èyí náà wà lára wọn á rọ̀ yìí gbogbo èyí náà ẹ̀jọ̀ ọ̀rọ̀ tábà sọ tí àwọn ọ̀dọ́ fi jáde síta tó bẹ̀rẹ̀ sí mú àwọn ọkùnrin wa àwọn pàtó bẹ́ẹ̀ bí ẹni pé olórí ìlú náà ẹ̀jọ̀ ẹ̀mọ́jà sọ ilé ìjọsìn. kábíyèsí o. Ní àpapọ̀ wọ́n á pẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin sọ̀mọ̀rí ní ìtúbọ̀ ní ọmọ ìlú Ọ̀yọ́ dúpẹ́ gbogbo àtìlẹ́yìn níjọ́ àkọ́kọ́ tí mo wá lẹ́yìn ìgbà tí wọ́n ànáàsì ọ̀pọ̀ mo rí pé àwọn ọ̀rá Ọ̀yọ́ ilẹ̀ Yorùbá pé àwọn ìlú Ọ̀yọ́ pé ẹ̀fẹ́ mi lọ. Èmi wá fún dá yín pé ní ọlá Ọlọ́run pé èyí ló ti. Ìrúgbà ni mo lè ní fún ìlú Ọ̀yọ́. Èsì pé báyá torí pé a fẹ́ kó ọ̀rọ̀ jọ. Òṣìṣọ́ láti ṣe ìgbìmọ̀ tó wà ní ìkáwọ́ mi láti gbé ìlú Ọ̀yọ́ ní ìlọsíwájú. kábíyèsí o. Èyí gbogbo wa ní àwa tí a wá láti ọ̀dídì láti orílẹ̀-èdè káàkiri àgbáyé tí a wá lọ́wọ́ yìí dúpẹ́ lọ́wọ́ ẹ̀jẹ̀ ẹ̀fà níbí àbílẹ̀kọ́ rẹ̀ ààrẹ ọ̀dọ́ ẹ̀mọ̀ lọ́rẹ́ ẹ̀mọ̀ lọ́rẹ́